A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ilé-iṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ilé àti ìdàgbàsókè ìgbèríko ti gba ìṣàkóso ojúlé 753 Unit Housing Estate tí í ṣe ti gómìnà àná fún Ilé-ìfowópamọ́ Àgbà (CBN) Godwin Emefiele. Ilé-iṣẹ́ ìjọba ní àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ni ó yọ̀ǹda ilé wọ̀nyí fún wọn lánàá ọjọ́ Ìṣẹ́gun ní olú ilé-iṣẹ́ wọn tí ó wà ní Mabushi, Abuja. Adarí ìròyìn fún ilé-iṣẹ́ ìjọba Salisu Aiba ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé Ministry of Housing and Urban Development ti gba ìṣàkóso ilé àkọ́tà ojúlé 753 tí í ṣe ti Emefiele tẹ́lẹ̀, ṣùgbọ́n tí àjọ EFCC rí gbà ní ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ohun ìní tí ó fi ọ̀nà ẹ̀rú kó jọ lẹ́nu iṣẹ́ rẹ̀ lápò ìjọba. Wọ́n ní èyí jẹ́ ọ̀kan pàtàkì nínú àṣeyọrí wọn láti pawọ́pọ̀ gbógun ti ìwà ìbàjẹ́ kí wọ́n sì rí wípé wọ́n ṣe àmúlò ohun ìní tí wọ́n rí gbà fún àǹfààní ọmọ orílẹ̀-èdè. Bí Mínísítà fún ilé gbígbé àti ìdàgbàsókè ìgbèríko Ahmed Dangiwa ṣe gbóríyìn fún àjọ EFCC fún àfojúsùn wọn láti gbógun ti ìwà ìbàjẹ́ àti àjẹbánu, wọ́n wá kéde wípé ilé-iṣẹ́ ìjọba pẹ̀lú àjọ EFCC yóò jọ lọ ṣe àbẹ̀wò sí ibi tí ilé yìí wà kí wọ́n lè mọ ipò tí ó wà lọ́wọ́lọ́wọ́, kí wọ́n sì rí i dájú wípé ó ṣeé gbé láìsí ìfòyà ààbò. Ilé-iṣẹ́ ìjọba ní àwọn yóò ṣe ìpolongo títa ilé wọ̀nyí fún ará ìlú àti fún ìwúlò ìjọba láti fi ṣe ìgbélárugẹ ìrètí tuntun tí ìjọba gùn lé kí ará ìlú tí ó bá nífẹ̀ẹ́ sí lè ní àǹfààní àti ṣe ìforúkọsílẹ̀ lórí ẹ̀rọ ayélujára Renewed Hope Portal. Alága àjọ EFCC Ọlá Olúkóyèdé yànnàná àpẹẹrẹ àti àǹfààní tí èyí jẹ́ lórí ìgbésẹ̀ ìjọba àti gbógun ti ìwà ìbàjẹ́. Ó ní ó ṣe pàtàkì láti jẹ́ kí ọmọ orílẹ̀-èdè mọ̀ wípé gbogbo àbájáde ìwádìí wọn gbọ́dọ̀ hàn fáráyé rí kí ọ̀rọ̀ wọn má bàa di olè gbé olè gbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Pẹ̀lú ayẹyẹ ọdún kejì Ààrẹ Bọ́lá Tinubu tí ó kù ọ̀sẹ̀ kan, ẹ̀ka tó ń ṣàmójútó èsì iṣẹ́ Central Result Delivery and Coordination Unit (CPCU) ti ń sá eré àsápajúdé láti ṣe àgbékalẹ̀ èsì iṣẹ́ tí àwọn mínísítà ṣe lábẹ́ ìṣèjọba gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀. Èsì yìí ni yóò gbájúmọ́ àbájáde èsì fún sáà kìíní ọdún 2025 bí ìṣèjọba Tinubu ṣe ń parí ìlàjì sáà rẹ̀ ní ọjọ́ 29 oṣù karùn-ún. Orísun ìròyìn láti ilé-iṣẹ́ ààrẹ kan ní CDCU tí í ṣe àjọ lábẹ́ ilé-iṣẹ́ ààrẹ ní ojúṣe láti ṣe àgbéyẹ̀wò bí mínísítírì kọ̀ọ̀kan ṣe ṣiṣẹ́ sí kí wọ́n sì ṣe àgbékalẹ̀ èsì ìdánwò lórí bí iṣẹ́ wọn ṣe dára sí. Oṣù tí ó kọjá ni wọ́n ní mínísítírì kọ̀ọ̀kan ti fi iṣẹ́ pẹ̀lú àwòrán ránṣẹ́ sí orí pọ́tálì CDCU. Láti ìgbà náà ni ikọ̀ alámòjútó Verification Team tí Hadiza Bala Usman darí ti ń ṣe àgbéyẹ̀wò wọn níkọ̀ọ̀kan tí wọ́n sì ń fún wọn ní máàkì tí ó tọ́ sí wọn. Orísun ìròyìn yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé Bala Usman ti ń gbáradì àti fi èsì ìdánwò wọn ránṣẹ́ sí orí tábìlì ààrẹ láìpẹ́ ọjọ́. Nígbà tí wọ́n béèrè bí wọ́n ṣe ṣe dáadáa sí, orísun ìròyìn yìí ní wọ́n kàn gbìyànjú ni, díẹ̀ nínú wọn ni ó gbà kọjá ìlàjì. Mínísítà tí ó gbìyànjú jùlọ ni Mínísítà fún Iṣẹ́ Òde àti àwọn mìíràn tí àwọn náà gbìyànjú, ṣùgbọ́n ọ̀pọ̀ nínú wọn ni iṣẹ́ wọn kò pójú òṣùwọ̀n. Bí ó tilẹ̀ jẹ́ wípé kò tíì sí ìgbésẹ̀ tí Tinubu lè gbé lórí èyí lọ́wọ́lọ́wọ́, wọ́n kàn fẹ́ kí Tinubu mọ bí nǹkan ṣe lọ sí ni pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ kí ó sì wá bí yóò ṣe gbà wọ́n níyànjú àti tẹra mọ́ṣẹ́ láwọn ibi tí ó bá yẹ. Níbi ìpàdé ọlọ́jọ́ mẹ́ta tí ó wáyé pẹ̀lú àwọn mínísítà ní ọjọ́ 1 oṣù kọkànlá ọdún 2023 ni Ààrẹ Tinubu ti sọ fún àwọn mínísítà rẹ̀ wípé ẹni bá ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ nìkan ni yóò ní àǹfààní àti di ipò rẹ̀ mú lẹ́yìn àgbéyẹ̀wò tí yóò máa wáyé ní kọ́tálì. Oṣù kẹwàá ọdún 2024 ni ààrẹ ṣe àtúpalẹ̀ àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ bí ó ti ṣe pàṣípààrọ̀ wọn tí àwọn mínísítà méjì sì gbabẹ̀
pàdánù iṣẹ́ wọn lẹ́yìn oṣù mẹ́rìnlélógún ní ọ́fíìsì. Oṣù kẹfà ọdún 2023 ni Tinubu ṣe ìdásílẹ̀ CDCU bí ó ti yan Bala Usman tí í ṣe adarí Nigerian Ports Authority tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí Special Adviser on Policy and Coordination. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olórí òṣìṣẹ́ fún Ààrẹ Bọ́lá Tinubu Fẹ́mi Gbàjàbíàmílà ti gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè pẹ̀lú àwọn ìgbìmọ̀ alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ fún iṣẹ́ gidi tí wọ́n ṣe. Agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àná sọ ọ̀rọ̀ móríyá yìí níbi tí ó ti ń sọ̀rọ̀ ní ilé ìjọba ìlú Òṣogbo kí ó tó ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún rẹ̀ ní Fásitì Ọ̀ṣun. Ó ní gómìnà mú ìṣèjọba lọ́kùnkúndùn ju òṣèlú lọ lórí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ìjọba àpapọ̀. Gbàjàbíàmílà ní ìpínlẹ̀ fi àwọn tí ó pójú òṣùwọ̀n fún iṣẹ́ ìpínlẹ̀ síwájú ilé ìgbìmọ̀ bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ rere tí Bámidélé Sàlámù ṣe gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ilé lórí àpò ìkówósí ìlú ti fún ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC láǹfààní àti dí àwọn àlàfo tó ń fa ìwà ìbàjẹ́. Òṣìṣẹ́ ààrẹ ní òun wá fún ìṣíde àkọ́kọ́ ìkówójọ fún ètò ẹ̀kọ́ ní Uni Ọ̀ṣun, òun sì mọ rírì ìgbàlejò tí gómìnà pẹ̀lú ikọ̀ rẹ̀ ṣe fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti ní àwọn kò tíì gba àlàyé kankan lórí àwọn ẹlẹ́wọ̀n 7 tí wọ́n sá kúrò ní ọgbà ẹ̀wọ̀n Medium Security Custodial Center ní Iléṣà. DSP Abiodun Ọ̀jẹ́lábí tí í ṣe agbẹnusọ ọlọ́pàá fún ìpínlẹ̀ Ọ̀ṣun sọ fún akọ̀ròyìn iléeṣẹ́ ìròyìn News Agency of Nigeria (NAN) wípé ẹkùn wọn kò tíì gba àlàyé kankan láti ọ̀dọ̀ àjọ alámòójútó ọgbà ẹ̀wọ̀n àtúnṣe NCOs. DSP Ọ̀jẹ́lábí ní àwọn gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ bí àwọn ẹlẹ́wọ̀n ṣe sá kúrò nínú ọgbà ẹ̀wọ̀n, ṣùgbọ́n NCOs kò tíì fúnra wọn fi tó ọlọ́pàá létí, bẹ́ẹ̀ làwọn kò tíì mọ ohun tí ó ṣe okùnfà èyí, ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti kọjá lọ ibi ìṣẹ̀lẹ̀ nítorí ọlọ́pàá wà fún láti dáàbò bo ẹ̀mí àti dúkìá. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé àjọ NCOs kéde wíwá ẹlẹ́wọ̀n 7 lẹ́yìn àrọ̀rọ̀dá òjò òwúrọ̀ àná ọjọ́ Ìṣẹ́gun tí ó ṣọṣẹ́ sára ògiri ọgbà ẹ̀wọ̀n àtúnṣe Iléṣà. Òjò tí ó bẹ̀rẹ̀ ní aago 2 òru ba ògiri jẹ́ tí ó fún àwọn ẹlẹ́wọ̀n yìí láàyè àti ríbi sálọ. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, adarí gbogbogbò ọgbà ẹ̀wọ̀n àtúnṣe Sylvester Ndidi Nwakuchi sọ nínú àtẹ̀jáde tí igbákejì rẹ̀ Umar Abubakar bu ọwọ́ lù lánàá wípé wọ́n ti pàṣẹ kí ìwádìí bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀. Wọ́n wá fi dá ará ìlú lójú wípé ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti mú àwọn ẹlẹ́wọ̀n tí ó sálọ padà, bí wọ́n ti béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn ará ìlú láti pèsè ìròyìn tí ó lè ràn wọ́n lọ́wọ́ àti rí àwọn wọ̀nyí mú padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ti yí ohùn padà lórí àtúpalẹ̀ àbá oyè jíjẹ tí wọ́n gbà lérò láti fi sọ Aláàfin Ọ̀yọ́ di alága ìgbìmọ̀ ọba àti ìjòyè títí láé. Lẹ́yìn ìjíròrò lórí àbá tí ìgbìmọ̀ tó ń ṣàmójútó ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ gbé kalẹ̀ ni wọ́n pinnu wípé kí ipò alága jẹ́ ipò tí wọ́n máa gbé kiri láàrin Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àti Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Lẹ́yìn kíkà fún ìgbà kẹta ni wọ́n tó bu ọwọ́ lu àbá yìí lánàá ọjọ́ Ìṣẹ́gun. Bákan náà ni àwọn aṣòfin bu ọwọ́ lu ìyànsípò alága 13 fún káńsù, lára wọn ni ọ̀tún àti òsì Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n ìpinnu ilé yìí kò dùn mọ́ àwọn aṣòfin láti ìlà-oòrùn Ọ̀yọ́ àti constituency Àtìbà, Honorébù Ọlọ́runpọ̀tọ́ Rahman àti Honorébù Gbénga Oyèkọ́lá nínú. Àwọn méjèèjì bínú jáde bí ilé ìgbìmọ̀ ṣe ń jíròrò lórí ìgbésẹ̀ yìí lọ́wọ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ni Honorébù Rahman ti ní kí a máa jẹ́ kí òtítọ́ darí wa nínú gbogbo ohun tí a bá ń ṣe. Gbogbo ènìyàn ló mọ ipò Aláàfin, kò sí ẹni tí kò mọ ìtàn. Ó ní Aláàfin jẹ́ aláyélúwà paramount ruler. A kò gbọdọ̀ ṣe òfin nítorí ọ̀rọ̀ òṣèlú, kí a ṣe òfin tí kò ní ṣe é bì wó tí ó sì lọ pẹ̀lú ìtàn. Ó ní inú òun kò dùn sí ipò àwọn ìgbìmọ̀ nítorí wọn kò ṣe ìkéde
fi ọ̀rọ̀ tó àwọn tí ọ̀rọ̀ kàn létí tàbí bu ará ìlú gbọ́. Bákan náà ni wọn kò ránṣẹ́ sí ẹnìkankan láti ìlú Ọ̀yọ́ láti wá sọ̀rọ̀ lórí àbádòfin yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Mínísítà fún Iṣẹ́ Òde Sínátọ̀ Dave Umahi ti ní apá kan iṣẹ́ ojúnà márosẹ̀ Èkó sí Calabar ti fẹ́ẹ̀ parí àti wípé àwọn tí wọ́n bá máa gba ojúnà yìí yóò máa san owó òde bẹ̀rẹ̀ láti oṣù Kejìlá. Umahi sọ ọ̀rọ̀ yìí lánàá níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ìgbáradì ayẹyẹ ọdún kejì Ààrẹ Bọ́lá Tinubu lórí àlééfà. Umahi ní iṣẹ́ àkànṣe tí ó ní iná tí ó ń lo agbára oòrùn àti CCTV kámẹ́rà ni àwọn gbà lérò láti fi pa owó tí wọ́n ná lé lórí láàrin ọdún mẹ́wàá. Ó ní ó kọjá ojúnà lásán, ó jẹ́ èyí tí yóò mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé. Mínísítà ní àwọn ti parí 30 kìlómítà apá kan, àwọn wà lẹ́nu àti parí kìlómítà 10 mìíràn ní apá kejì. Ojúnà 6 ní pẹ̀lú kọnkéré, 6-lane concrete paved highways. Bákan náà ni Umahi sọ̀rọ̀ lórí èròǹgbà wọn fún ìdìbò ààrẹ ọdún 2027 bí ó ti ní gbogbo àwọn gómìnà ẹkùn gúúsù ìlà oòrùn ni wọ́n ṣe àtìlẹ́yìn fún Tinubu bí wọ́n ti ń ṣiṣẹ́ fún àtúndì ìbò ààrẹ. Ó ní ìgbìyànjú tí ń lọ lọ́wọ́ láti ṣe àgbékalẹ̀ ìpàdé tí yóò kó gbogbo àwọn adarí láti ẹkùn gúúsù ìlà oòrùn papọ̀ pẹ̀lú olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi láti bu ọwọ́ lu ààrẹ Tinubu fún ìdìbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.